ẹ jọ̀ọ́ ẹ kú dédé àsìkò yìí tá a tún mú wá fún yín lẹ́ni lẹ́tìkẹ́ ó sàmáǹgà ó kójú òṣùwọ̀n o ọlọ́pàá ya wèrè o ọlọ́pàá pẹ̀lú yúnífọ́ọ̀mù ó já sí títì o nǹkan dé ọlọ́pàá ya wèrè nàìjíríà ìyẹn dúró lẹ́gbẹ̀ẹ́ kan ẹ̀yin ọmọ Ṣakí ògún òrọ́kè agbẹ̀dẹ ọ̀rọ̀ bàtà nǹkan dé o wọ́n ti parí kì í dà o wọ́n lọ́mọ tíra òrọ́kè ní tọ̀ ẹ bá mi share fídíò yìí kó kan ààrẹ LAJI ABASS o ẹni his attention is needed o àwọn ọmọ Ṣakí náà gbé kinní wá fún mi ó ní Yorùbáwùyí gba àwọn èmi ò mọ bí wọ́n ṣe ń sọ ìtàn o mi ò mọ̀ tán sọ lẹ́yìn kí n sọ̀rọ̀ ẹ̀yin lè máa wá share fídíò ló máa kan LAJI ABASS àbẹ́ni tó yọ history kó onù kọ̀ríkúlọ̀mù wa ní skul kò ní dáa fún o ẹni tó yọ history ilẹ̀ Yorùbá kúrò nínú kọ̀ríkúlọ̀mù wọn lọ́mọdé ò bá bá tàn ọmọ abá àrọ́bá lọ́wọ́lọ́wọ́ ìbáyìí sìn ìtàn ti jápa àrọ́bá gan ti fo fẹ́ǹsì nígbà táwọn ò mọ nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ nílẹ̀ Yorùbá báwo làwọn ọmọ wa tó ń bọ̀ ṣe máa mọ̀ wọ́n ní Ṣakí wọ́n ní kò sí tó ń jẹ́ ògún òrọ́kè o wọ́n sẹ̀ǹdì ẹ̀ sí mi ní o wọ́n ní kò sí tó ń jágbèdè ọ̀rọ̀ bàtà o wọ́n láwọn àáfàá ni wọ́n tẹ Ṣakí dó gbàngbàngbàngbà tẹ́ bá ti ń wò ó thanks to internet adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó jẹ́ kí internet wà nísìn ẹ bá wọn kọ sínú comment section ṣé lóòótọ́ ni àbí lámbà tó yà máa play ẹ̀ fún yín o ẹ̀yin ọmọ Ṣakí ògún òrọ́kè agbẹ̀dẹ ọ̀rọ̀ bàtà ibo lẹ́wà LAJI ABASS bàbá mi your attention is needed o ẹ wá bá wa tàn mọ́lẹ̀ sí tó wà lẹ̀ ṣé lámbà ni àbó òótọ́ nǹkan ti dé wọ́n bẹ́ orí Mr. Adé ọmọ Yorùbá mélòó náà fẹ́ pa kí ìran Yorùbá tó dìde ńlẹ̀ ebi ọmọ pọ́n ti sẹ́ẹ̀dì fídíò yìí sí mi láti jọ́ wo mi ò mọ̀ o ẹnìkan ló wá pè mí ó ní Yorùbáwùyí ó lé ẹ̀ṣẹ̀ òun kí ni mo ṣe èmi ò ń jà ọmọlúàbí ni Yorùbáwùyí ó lé ẹ̀ṣẹ̀ òun ó ní bá ṣe ń sọ̀rọ̀ pé wọ́n ń pa àwọn èèyàn wọ́n ń ṣe àwọn èèyàn léṣe ó ní brọ́dà òun tí wọ́n ṣe léṣe ó lóun sẹ́ndì fídíò yẹn sí mi látijọ́ yìí ó ní mi ò dẹ̀ sọ̀rọ̀ nípa ẹ̀ ó ní ṣe torí pé ẹ̀gbọ́n òun yẹn ò kú ni ò dẹ̀ ń sọ̀rọ̀ nípa ẹ̀ ọ̀rọ̀ yẹn dùn mí ó ṣọ́ọ̀kì mi bákan bákan ó já mi lára jẹ mu ní èmi ò fẹ́ kọ́mọ Yorùbá kú ikú bá wo ó nítorí pé ó dùn ún pé mi ò sọ̀rọ̀ nípa brọ́dà òun tóun sẹ́ǹdì ẹ̀ sí mi mo ní ẹ má bínú sá èmi ò rí o mo dẹ̀ fọ́ lọ́wọ́ bá tó dábì ṣẹ̀rí mi ò rí mo yẹ sọ pé ẹ bá ti sẹ́ǹdì fídíò sí mi ẹ pè mí mẹ́sẹ̀jì tó mọ fóònù mi lójúmọ́ Ọlọ́run ló mọ iye ẹ pè mí Yorùbáwùyí mo sẹ́ǹdì kan bàbá ìsìn yẹn lọ wò mi ò fi ṣègbéraga orílẹ̀-èdè Yorùbá ni mo wà fún orílẹ̀-èdè Yorùbá ni mo ń jà fún ẹ rántí pé màá san bills l'Amẹ́ríkà mo ń láti ṣiṣẹ́ fídíò yìí lágbára ó dùn mí mo wá wò pé èèyàn mélòó náà fẹ́ pa ní ilẹ̀ Yorùbá kí àwọn ọmọ Yorùbá tó mọ̀ wípé nǹkan ń ṣe wá ààrẹ àfà kò sọ̀rọ̀ nípa ẹ o àbí nílùú yẹn sìn kò sáàfà ń bẹ̀ kò sí pásítọ̀ ń bẹ̀ ṣé kò sólóṣèlú níbẹ̀ ṣùgbọ́n wọn ò sọ kankan nípa ẹ̀ Yorùbáwùyí náà ló máa sọ̀rọ̀ nípa ẹ̀ bẹ́ẹ̀ kí n tó lọ síbẹ̀ yẹn ẹ̀yin ọmọ Ṣakí ẹ bá mi súnmọ́ bíbí ó dàbí Ṣakí ni I am not sure ọ̀gbẹ́ni Bobby ṣe Ṣakí ni Ṣakí yẹn àràǹdì ìwọ náà kan ló wà ní tọ̀ mo ṣàmùkún máa ń kí àwọn ọmọ Ṣakí ní Ṣakí ògún òrọ́kè agbẹ̀dẹ ọ̀rọ̀ bàbà àbí agbẹ̀dẹ ọ̀rọ̀ bàtà ẹ tẹ́ bá wo fídíò yìí ẹ bá mi share ẹ̀ fún ààrẹ òǹpìtàn tàbí àwọn àgbààgbà kọ̀ọ̀kan tẹ́ ẹ bá mọ̀ nílẹ̀ Yorùbá bí kò wá bá wa sọ ìtàn yìí bó ṣe jẹ́ wọ́n ní tíra náà fi tẹ Ṣakí dó wọ́n láwọn ọmọ Ṣakí wọ́n ní wọ́n bá Islam ní Ṣakí ni ó ti ń lẹ́tìkẹ́ o
kò ní dáa fẹ́ni tó pa history rẹ ní school wa ẹni tó yọ history kúrò nínú curriculum ilẹ̀ Yorùbá kò ní jèrè ẹ má bínú sí mi o ó ń ká mi lára ni wọ́n ní Ṣakí ògún ọ̀rọ̀ kin àgbẹ̀dẹ ọ̀rọ̀ bàtà àbó ògún ọ̀rọ̀ kin àgbẹ̀dẹ ọ̀rọ̀ bàtà èmi ò sọmọ Ṣakí ṣùgbọ́n tí mo fẹ́ kọ́kọ́ play fún yín ká tó play tán fẹ́ gba ẹ̀mí lẹ́nu ẹ̀ ẹ bá mi gbọ́n tí bàbá yìí sọ. àbáwọn ẹlẹ́bọ làkọ́kọ́. àwọn ẹlẹ́bọ ìsìláàmù ọ̀bẹ bọdé Ṣakí. ìsìláàmù ọ̀bẹ bọdé Ṣakí. ìsìláàmù ní bẹ́ẹ̀ Ṣakí ẹbọ ẹ̀sẹ̀ bá alálejò. àbá ènìyàn tún yé mi dáadáa o. bẹ́ẹ̀ ni ìsìláàmù ní bẹ́ẹ̀ Ṣakí. ní bẹ́ẹ̀ Ṣakí kò ṣẹbọ ẹbọ ẹ̀sẹ̀ dé bá alálejò bàbá yẹn pẹ́ bọ́ bá ń bẹ ni yóò ló ṣàkan gbòógì tọ́kẹ̀rẹ̀ Ṣakí ọmọ sí. Allahu Akbar. pé ẹbọ bá ń bẹ ń Ṣakí yóò lé òṣàkẹ́ tọ́kẹ̀rẹ̀ ọmọ sí èyí ọ̀kẹ́ bá fẹ́ràn níyẹn láàyò torí páwọn tí wọ́n kọ́kọ́ wá jẹ ọ̀kẹ́ àwọn tí wọ́n fọwọ́ méjèèjì bẹ́rí fọ́lọ́run. àwọn tí wọ́n kọ́ jẹ ọ̀kẹ́ rẹ̀ Ṣakí. àwọn tí ń fọwọ́ torí pé ẹ̀sìn ni wọ́n gbẹ ni wọ́n tẹ̀lú yìí. ẹ̀sìn wọ́n tẹ Ṣakí. ọ̀nà márùn-ún ni wọ́n sì rí kí ìlú òfin ní tú sí àwa mọ̀nà mara. Allahu Akbar. Anakumula. Allah. kìí ṣe pé Ṣàngó kan ni wọ́n fi tìbì kan kìí sọ ya kan kìí sọ sàálà kan tíra ni wọ́n rí sígbọn mẹ́rẹ̀ẹ̀rin tí ń bẹ nílùú tí wọ́n sì rí ẹ̀ka àrùn síbi tí mọ́ráfà kọ́lé sí ní. láìláìláìlá tẹ̀kbír. bí mọ́ráfà kọ́lé sí láàrin ìjà ni bẹ́ẹ̀ ni wọ́n rí ẹ̀ka àrùn sí pé àṣẹ́tẹ̀ ni ogun ò ní wọ̀lú ìláyíláyí ogun ò sì wọ́. láìláìláìlá bẹ́ẹ̀ bá ná mọ̀nà márààrún tí máa ń nà ń tọrọ kò sí ohun tó fẹ́ jẹ́ tí ò ní jẹ. láìláìláìlá. Allahu Akbar. Allahu Akbar. ẹ̀ka àrùn ni wọ́n rí sáàrin jàǹbí ṣọ́ọ̀bù lọ́wọ́ ni wọ́n ń tọ́ títí kọjú sí ní. àárín ìjà eré àpáta níbẹ̀ ni wọ́n rí ẹ̀ka àrùn sí Ṣakí. àwọn tí kọ́kọ́ mọ́ ń bẹ́rí. àní agbègbè ọba tó jẹ́ Ṣakí ní fọwọ́ méjèèjì bẹ́rí lọ́fọ́lọ́ ní kíráká mẹ́rin lọ́dún. láìláìláìlá. kò sí ọba kẹta jẹ nílẹ̀ yìí tí ọba wa lọ sí yídì Iléyá àti tààrọ̀. láìláìláìlá. Allahu Akbar. Allahu Akbar. àwọn tí wọ́n sì jẹ́ olóṣègbó ọlọ́rẹ́ tí wọ́n ní nǹkan tàbí ìṣègbó lọ́wọ́ wọ́n tẹ̀lé ọba lọ sí yídì pẹ̀lú ẹṣin àti jánu àti dání. táwọn tí wọ́n bá rò kú yìí pé ẹ̀ǹkẹ̀kẹ̀ wọ́n ta fírí táwọn ọbẹ̀ káì pẹ̀lú ìṣègbó wọn tí wọ́n ń ṣe pẹ̀lú ọ̀sà. àwọn náà tún fún mójú tẹ́sí. wọ́n gbó tí wọ́n ọba tó pòlú lọ́wọ́ lọ yídì ó sì fèrè balẹ̀ fọlọ́run kí ni nǹkan tí ó wá ṣẹlẹ̀ lẹ́yìn rẹ̀ gbogbo tí ó bá ṣẹlẹ̀ àwọn òkè àwọn ó sì gbó lérí ẹsẹ̀. La ilaha illallah. La ilaha illallah. àwọn ẹlẹ́bọ̀ ọ̀gbàní náà tún dúró pé ẹgbẹ́ òye pé ọba tí wọ́n bá ọba ló lòun lọ yídì yìí kí ló lóòsà tí ọ̀rọ̀ gba ohun tí ó jẹ lọ́dọ̀ ọba wa kó òun ṣe ọ̀dà òun dúró. La ilaha illallah. Allahu Akbar. ìbẹ́sìn dèlú láti fi tẹ̀lú lọ fa kí ọba gbogbo ọba Ṣakí ọmọ kí wákàtí mẹ́rin lápá mẹ́rin ní àjọ ọkì kò tí ì sọ́ba kan tí ò tí ì kì tọ́lọ́run bá fẹ́ hẹ̀ wá lé mọ̀ tó bá wá fi ìyẹ̀wò díjọba o ó lè ṣeéṣe kó wọn ọmọ lọ yídì lọ àmọ́ kò tí ì sí kan tó ṣẹlẹ̀ fún wọn tó débẹ̀ kò sí kan tó ṣẹlẹ̀ tí ọba a jẹ́ pé ìlú Ṣakí ìlú àwọn àfáàní. ìlú àfáàní. kìí ṣe ìlú àwọn ẹlẹ́bọ. rárá o wọn àfẹ́ bọ́ tẹ Ṣakí. wọ́n dá pẹ́ẹ́lẹ̀ ni wọ́n lù sábì wọn tó tẹ Ṣakí. wọ́n lù sábì kí wọ́n tó tẹ Ṣakí. láì tí wọ́n ní òsì mọ́lò nínú ni wọ́n tẹ̀lú ti wáyà. èyí táwọn kẹ́ni òsì mọ́ pé òsì ti jẹ́ ìsáàbì wọ́n tẹ Ṣakí. Allahu Akbar. Allahu Akbar. láti ibi tó dé kéyìdì náà ni wọ́n ti ń kéyìdì tẹ́lẹ̀. yídì ti tọ́ ẹ̀tọ́ náà mẹ́jọ ni. yídì ti fẹ́ tọ́ náà mẹ́jọ Ṣakí. bí ìlú bá ti débè kan wọ́n sọ síwájú. wọ́n kí yídì ń tábà yàn. Allah. wọ́n kí láàrin Jánẹ́ẹ̀sì. Allahu Akbar. wọ́n kí ní tábà. Allah. wọ́n kí ní Ṣàngó. Allah. ọ̀nà tí wọ́n kí ní Ṣàngó tọ́nà mẹ́rin tó di pé àwa kọ́ mùsùlùmí ọ̀sibítù ńgbà akọ́ mùsùlùmí ọ̀sibítù tílẹ̀ sì pọ̀ débi tó ṣe ìdérí sàn pé àwọn ètí ìdálágara tìbí tí tá a fi sọ bẹ́ẹ̀ ni di yídì alágara tìbí táwa ń bá lọ yìí nísìn ó dàbí kápá wà láti ká. Allahu Akbar kabira. Allahu Akbar kabira. àbá tọ́bọlá òun lálága àkọ́kọ́. àbá lọ́ba yẹn lálága ẹ̀kejì. aláì tí àmì láǹgàbà lálága ẹ̀kẹta.
ṣé wọ́n lálérè lọ́jà alága ẹ̀kẹ́ rẹ̀. Allah. ìyá mi sọba lójú jẹ ẹ̀ka àwọn. Allah akbar. èmi lálága kẹta. Takbir. Allah akbar. tọ́ ide kiliye ide kiliye ẹ̀yin ọmọ Ṣakí ògùn òrọ̀kẹ ẹ̀yin ọmọ àgbẹ̀dẹ ọ̀rọ̀ bàtà ẹ bá mi pààrẹ òpìtàn Lájí Àbáàsì iṣẹ́ kàn yín o ẹ bá mi share fídíò ìkókan Lájí Àbáàsì o àwọn ọmọ Ṣakí náà mo wá fún mi èmi ò dẹ̀ mọ̀ tán sọ̀rọ̀sọ̀rọ̀ ni mí lẹ́yìn kẹgbẹ́ wa kì í sọ̀rọ̀ lé èmi ò mọ̀ tán o bàbá Lájí Àbáàsì ẹ bá mi hashtag Lájí Àbáàsì nínú comment section ẹ̀yin tẹ́ bá jọmọ Ṣakí ṣé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ ẹ̀yin tẹ́ jọmọ Yorùbá a dúpẹ́ fún íńtánẹ́ẹ̀tì o ṣé òótọ́ ni àbí lámbà aláya ti wọ̀ ẹ̀yin tẹ́ jọmọ Yorùbá ṣé lóòótọ́ ni àbí lámbà torí mi tí ẹ̀ mọ orin tí mo fẹ́ kọ sí ṣe bá ń go ti get started ẹ jẹ́ agbéra ká lọ wo itú tí wọ́n ń fi àwọn ọmọ Yorùbá dá àrà tí wọ́n ń fi ọmọ Yorùbá pa ní ilẹ̀ Yorùbá ayé ti gbẹ̀kú lọ ọ̀dàn tán ó wà nípọn láyà bí rẹ̀ àbí kò sí wàhálà ṣùgbọ́n mo mọ̀ pé tó yọ history kò ní curriculum wà nílẹ̀ Yorùbá kò ní dáa fóní tọ̀hún ẹ má bínú ṣé mò ń ṣe pé mi ì ṣe pé ẹni tó yẹ ká mọ ìtàn ilẹ̀ Yorùbá nígbà táwọn ò mọ̀ tàn ṣé làwọn ọmọ máa mọ̀ tàn ẹ bá mi send fídíò yìí lẹ́ẹ̀kan sí Lájí Àbáàsì ẹ bá mi hashtag wọn ní comment section ẹ̀yin ọmọ Yorùbá mo wá fẹ́ tún bí yín lẹ́ẹ̀kan sí ẹ yẹ ká pàdé ní comment section o ṣé lámbà lélẹ́yìí ni àbó òótọ́ ọ̀rọ̀ ẹ bá mi share fídíò yìí kó ní ká máa kọ comment sí comment section iṣẹ́ yá kíákíá dìmọ̀ tẹ́ bá kọ comment dìmọ̀ tí YouTube a máa share káàkiri dìmọ̀ tẹ́ kọ comment dìmọ̀ tí YouTube a share Facebook a share káàkiri dìmọ̀ tẹ́ thumb up lórí ẹ̀ so àwọn tó yẹ kí wọ́n rí wọ́n á rí ọ̀kẹ́rẹ́ Ṣakí náà á rí àwọn ọmọ Ṣakí tí wọ́n mọ̀ tán àwọn náà á jáde ọ̀rọ̀gùn kọ́ lélẹ́yìí we want peace in Yorùbá land but what belongs to us must be ours èyí tó bá yẹ pé tiwa kọ́ tó pé Ṣakí náà kì í ṣe tiwa ẹjí ká yọ̀ǹda Ṣakí kò ní di ìjà ògo ti dé àti fa wèrè lọ́yàn o níbi táwa dé ilẹ̀ Yorùbá ọlọ́mọ ìkojú wa bó. títọ́kọ́dé ló sẹ́ndì owó sórí àkáǹtì mi. Ọmọdé tí kò jẹ́ ìkan lára àwọn jagunjagun tí wọ́n ṣiṣẹ́ takuntakun lórí ètò ààbò ìtìlẹ̀ Yorùbá ilẹ̀ Yorùbá lẹ̀ ń wò yìí. ẹ bá dẹ̀ wo Ọmọdé sẹ́rí pé ẹni tí Elédùmarè àti àwọn olùmọ̀lẹ̀ àti ọba tí wọ́n wà lẹ́yìn tí wọ́n ti gbé yìí tí wọ́n lọ sí oko ní ọjọ́ ìlónìdéètì ọjọ́ ìkẹ́ lọ́kọ̀ yẹn gan àwọn tó ń lọ ní on the 4th oṣù kẹfà yìí ni wọ́n lọ sóko kí àwọn Fúlàní darandaran bíi 12 tí wọ́n yọ sí wọn lórí ọ̀kadà tí wọ́n ta ẹgbẹ́ tí wọ́n kidnap wọn látara yẹn èkejì wọn tí ó escape náà ló wá lọ sí Gbàjárì láti rí gbogbo àwọn kan tí ó ṣẹlẹ̀ sí i ṣùgbọ́n gẹ́gẹ́ bí ohun tí a gbọ́ pé ọ̀tá ẹ̀ ló ti ṣaláìsí pé gbóbi tí wọ́n dẹ̀ wá yẹn almost 30 kìlómítà bí 30 ibùsọ̀ sí ibi tí wọ́n ti lè dé ilé ni báńdì ti ilẹ̀ Yorùbá ilẹ̀ Oǹdó state àti ti Ẹdó òun ni látara àwọn ìgbìyànjú àti tí Olódùmarè tí ó jogún fún wa ní ilẹ̀ Yorùbá àti bí àwọn onílẹ̀ àti nǹkan tí ó gbé dání lórí ọ̀rọ̀ Yorùbá pé òótọ́ ni pé ìkan lára àwọn jagunjagun wa tá a ti bẹ̀rẹ̀ tí wọ́n ti darapọ̀ mọ́ wa láti bí 2019 ni ó kó yọ tí ó gbọ́run wọn lọ́wọ́ torí pé tí ẹnìkan bá dímọ́ pé òun ti kú ó fọ́dọ̀ pé ẹni tó bá fẹ́ pààyàn náà kí wọ́n fi ilẹ̀ tó látara ìgbà yẹn ó fi ẹsẹ̀ ìwánú gbẹ́wó àwọn ọgbẹ́ bí tí wọ́n ti ṣe é léṣe nínú àwọn ìdààmú okùn sóni àbí okùn tí ò bá tiẹ̀ lè ṣẹlẹ̀
ó fẹsẹ̀ rìn ní gbogbo tí ò ti séyìn tí ò ti sẹ́nìkan lọ jáde sí ìlú Ẹdó gẹ́gẹ́ báńdì wa látàrí tó ti rí ẹni tí ó jẹ́ ẹni tí ó jẹ́ olùrànlọ́wọ́ tí Elédùmarè tí ó rán sí tí ó lè gbẹ̀mí rẹ̀ gbé lọ síbi tí wọ́n gbé lọ náà àwọn ibi tí wọ́n ti lè dúró General Hospital tí ó wà ní ìlú Ọ̀rẹ́ ni a wà lọ́wọ́lọ́wọ́ ní ìpínlẹ̀ Ondo tí a ti wá tún arákùnrin yẹn níbi tí àti Ẹdó òun ni wọ́n gbà jáde sí express láti bí express Ọ̀rẹ́ láti fi wọ́n wá sí General Hospital ní ìlú Ọ̀rẹ́ ìbẹ̀ la wà lọ́wọ́ adé ni ẹ jẹ́ kí adé kí ó kí yín ẹ kí wọn. mo kí gbogbo lé o kí o pé ẹ ṣe ẹ̀kọ́ àdúró tì mí o ọ̀nà abẹ́lẹ́ dùn máa rẹ̀ kò ní fẹ́ yín náà lẹ́ o mo dúpẹ́ pé ogun tó dé Ọlọ́run tó mi borí ẹ o ìpínlẹ̀ àtàláfíà o. adé nìyí o adé òkú o wọ́n fẹ́ pa mí pátápátá ni wọ́n fẹ́ pa mí pátápátá Ọlọ́run ọba ló kó mi yọ Ọlọ́run ọba ló kó mi yọ ọ̀rẹ́ ẹni bá wà níbi fíìmù yẹn àti lóbi ṣeré kì í ṣe fíìmù kékeré rárá so odidi 5 days ni mo lò nínú oko kí n tó jáde síbi tí ọ̀gá mi ti rí mi àwọn owó tá ti ná. ṣe kábíyèsí Ọlọ́run ni tó tó Elédùmarè gbọ́ lọ́wọ́ ọba tóbi ni ṣe tó tó Ọlọ́run ọba ni odidi ọjọ́ 5 abẹ́ ẹ̀gbọ́ ni odidi 5 days kábíyèsí Ọlọ́run ẹ wo bí tí wọ́n ti bu máa yẹn ẹ wo ọ̀nà mélòó lẹ́wọ̀n tí wọ́n ti bu máa yìí ọ̀nà wo ni ò lè pa nọ́mbà 1 Yorùbá wọ́n fẹ́ máa gé wa lọ́wọ́ díẹ̀díẹ̀ ẹgbẹ́ tó máa gbélé lórí àbí kọ́ bẹ́ ọwọ́ tógun bá dé ẹ̀ nírọ́wọ́ jagun kọ́lọ́ bá yẹ ká arógun lẹ̀ Yorùbá àwọn àgbààgbà lẹ̀ Yorùbá wọn ò dẹ̀ rọ́rọ̀ sọ sílẹ̀ yìí ìtàn oríṣiríṣi ni wọ́n ń pa àwọn ọ̀dọ́ Yorùbá wọn ò rí ọkọ̀ sọ sílẹ̀ yìí wọ́n bá ànábì wọ́n ṣe kíní kan ànábì ìjà ẹ̀sìn ni wọ́n ń tẹ̀ láti dá sílẹ̀ even ọba tó pẹ̀lẹ́ ní Emir Rashidi Ìwó tó jẹ́ pé ọ̀rọ̀ ìjà ẹ̀sìn wọ́n ṣe fẹ́ dá ogun sílẹ̀ nílẹ̀ Yorùbá mo ti sọ̀rọ̀ yìí ti pẹ́ wípé àwọn olórí ibú yìí wọ́n fẹ́ dá ogun sílẹ̀ nílẹ̀ Yorùbá níbi tí wọ́n bá pa ọmọ Yorùbá dé then àwọn gàgbàgà ní opportunity láti wọlé láti pa ìtókù àbí kí wọ́n kó àwọn tó kọ́ wọ́n bù sí wọn kọ́ sọ wọ́n di ẹrú ṣé bẹ́ẹ̀ máa continue nílẹ̀ Yorùbá lélẹ́yìí Mr. Adele wò yẹn o láti June not send the video yẹn sí mi wọ́n ló ṣẹlẹ̀ l'Ondo State èmi ò rí ẹ bá mi bẹ àbúrò Mr. Adé ẹ má bínú sà mi ò rí ni ẹ bá ti pè mí lẹ́sẹ̀kẹsẹ̀ tẹ́ sẹ́ǹdì ẹ̀ sí mi lè sọ pé mẹ́sẹ̀jì wà lórí fóònù mi á lé 2000 báyìí tí bá ń sọ àwọn èèyàn kí ọmọ bẹ́ẹ̀ mo fi ń ṣeré ni mi ò fi ṣeré ẹ jọ̀ọ́ ẹ má bínú torí Ọlọ́run ẹ jọ̀ọ́ abala ìpolówó ọjà ládé yìí ẹ̀yin tí ẹ bá ti download tap send ká tó proceed fídíò wà lẹ̀ ẹ lè bá mi download tap send ẹ lo promo code orúkọ mi Abiola TTS ABIOLA TTS ó lẹ́ ń wò yìí ẹ̀yin tẹ́tẹ́ tí contact Renis Connect ẹ bá mi contact wọn ẹ kàn sí wọn nílé iṣẹ́ wọn àwọn ilé ń báyàn wá ìyàwó wọ́n ń báyàn wá ọkọ tó jẹ́ pé ẹ lè ráǹfààní àti gba ìwé ìgbélù ìwọ̀n tó bá kò ti wà 50 and above tó ti kọjá 50 ọdún tó ní ìdí companion tí o sì pé ẹ fẹ́ bímọ fúnra yín ẹ tó lè máa bá sọ̀rọ̀ tẹ́lẹ̀ máa jọ ṣe ẹ fẹ́ sọ̀rọ̀ ni ẹ fẹ́ ṣe gbá ni ẹ fẹ́ ṣàwo ni kàn sí wọn nílé iṣẹ́ Renis Connect wọ́n á wá ọkọ tó dáa fún ẹ àbí ìyàwó tó dáa fún ẹ àwọn ń ṣe background check up o wọn ò fẹ́ oníjìbìtì o tó bá wà nílùú òyìnbó wọ́n máa ṣe background check up ẹ
tó bá dẹ̀ wà ní Nàìjíríà náà wọ́n máa ṣe gan check up ẹ wọ́n ní egbògi tó dáa tí wọ́n fi ewé àtegbò ṣe tí àwọn medical doctor pẹ̀lú àwọn oníṣègùn ìbílẹ̀ tí wọ́n pawọ́pọ̀ jọ ṣe awogba àrùn ni àrùn tó bá ń ṣe ẹ́ bí agbá ni bóyá wò ni kàn sí wọn nílé iṣẹ́ Renix Connect nọ́mbà wọn òun lẹ́ ń wò yẹn àdírẹ́sì wọn ní Amẹ́ríkà àti ní Nàìjíríà òun lẹ́ ń wò yẹn ẹ kàn sí wọn ẹ ṣàlàyé fún wọn tó bá ń ṣe yín wọ́n dá àwọn àtúntò máa tọ́jú èèyàn tó ti yé yín ẹ kàn sí wọn lè ṣe Renix Connect Yorùbá tó pẹ́ pé Mr. Adé náà kú -1 awo mi tún lọ nìyẹn o àti ṣùrọ̀ bàbá ẹ bá mi sọ̀rọ̀ sókè sà. ẹ má bẹ̀rù bẹ̀rù o. àwọn òfin tó di ayé yìí mú fún yín láàyè láti bẹ̀rẹ̀ kọ́ńtì tí yín lọ́tọ̀ so ẹnìkan kan ò lè mú yín fún wọ́n mú ọmọ kan ní Kogi State wọ́n wá bá mi pé wọ́n mú ọmọ kan ní Kogi State mo ní kàn fún wọn sílẹ̀ wọn lè gbé lọ sí court because kò sí court tó máa jẹ́jọ́ dá irú ẹjọ́ yẹn tó máa gbọ́ irú ẹjọ́ yẹn kò sí ọmọ òṣèburúkú ó mú pieces ó mú paper ó kọ orúkọ sí Yorùbá nation ó bẹ̀rẹ̀ sí ilẹ̀ máàrin ọjà káàkiri ọlọ́pàá débẹ̀ ó mú kí lẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ kò ṣẹ̀ṣẹ̀ kankan in the end àwọn gbé lọ káàkiri gbà tó yá wọn fi sílẹ̀ ó lè jẹ́ pé many days because àwọn alágbára ẹnìkan tó wà ń bẹ̀ nìyẹn àwa Yorùbá a kì í ṣerú Ọlọ́run ò dá wa ní ẹrú ẹ̀ civilized nation. tabawariru bàbá wa Bánjí Akíntóyè Professor Emeritus Bánjí Akíntóyè tabariru wọn ní ilẹ̀ Yorùbá tí wọ́n bá tó bí 50 nínú àwọn àgbègbè ilẹ̀ Yorùbá ṣé wọ́n máa ṣá wa lórí ṣá wa lápá ṣá wa lẹ́sẹ̀ ṣá wa lọ́rùn báyìí ṣé wọ́n máa pa ọmọ Yorùbá nípakúpa báyìí tabari àwọn professors báyìí tí wọ́n lè bọ́ta pé àwọn tó ń bọ̀ lẹ́yìn o káwọn jà fún wọn sọ̀rọ̀ wa máa rí báyìí tí àwọn Afẹ́nifẹ́re tó bá lè pawọ́pọ̀ pẹ̀lú bàbá yìí professor àwọn tí wọ́n pa yìí ó pọ̀ jù ẹjá pawọ́pọ̀ ká dá dúró we are civilized nation ọmọ Yorùbá ni wá ẹnì kọ̀ọ̀kan lè máa wá sínú ìlú wa máa wá dún kòkò mọ́ wa máa wá pa àwọn èèyàn wa nípakúpa tá bá rí àwọn àgbàgbà tí wọ́n dìde fún wa báyìí wípé ká dá dúró ká gba òmìnira ọmọ màálù kọ̀ọ̀kan ní wọ̀lú ó kàn máa ṣàyàn irú Mr. Adé ẹ̀yin náà ẹ̀ wò ó ààlà tó wà láàrin Oǹdó àti Ẹdó ni wọ́n ti ká Mr. Adé mọ́ wọ́n ní wọ́n lé 12 wọ́n dẹ̀ dájú bí ọmọ nǹkan ni Ọlọ́run ló mọ̀ àbójú lásán èèyàn lè dúró lójú lásán kó dẹ̀ máa ṣàyàn pàpàpàpàpàpàpàpà láì ṣe ẹran náà mọ̀ èèyàn ẹgbẹ́ ẹ á dẹ̀ máa pariwo ó dẹ̀ ṣá títí wọ́n dẹ̀ ṣá mí pa wọ́n yẹ pajagun rèé o àwọn Afẹ́nifẹ́re àwọn bàbá Bọ̀bọ̀dé George àwọn bàbá Tinubu Ayọ̀ Adébánjọ bá mi máa dárúkọ wọn síbẹ̀ àzúmì pé wọ́n lè pawọ́pọ̀ pẹ̀lú bàbá Bánjí Akíntóyè professor ẹjẹ́ àṣẹ báyìí ṣe bí àmọ́ history wa àmọ́ bí tá a ti tàn wá bọ́mọ ò bá tàn wọ́n á bá àrọ́bá àrọ́bá ni bàbá àtàn àti tàn àbá àtàrọ́bá àbá ìtàn ti fo fẹ́ǹsì àrọ́bá gan ti jápa nílẹ̀ Yorùbá kódà mo ní fídíò kan lọ́wọ́ mi máa wá fídíò yẹn jáde níbi tẹ́nìkan ti sọ wípé ọmọ Yorùbá wípé àkì í ṣe kankan náà mi ò máa gbọ́wọ́ eléyìí rí o ó ní Yorùbá kì í ṣe kankan náà o Saudi ní kíní kan o tó bẹ̀rẹ̀ sí ní pàtàn oríṣiríṣi ẹ wò ó kọjá agbára mi so I don't even know what to say about it tó ẹ jáwọ́ ọlọ́pàá yìí Akwa Ibom ló ti ṣẹlẹ̀ o ọ̀rọ̀ burúkú pẹ̀lẹ́ rìn tọ́
Àwọn áàpù ẹ̀ wọ́n máa ṣe ọ́. I swear, if you have the wicked person like this, tomorrow not there. Like one federal for you. You don't turn mad now. I don't know what happen like this. I don't life they go now. That's what ọ̀rọ̀ burúkú pẹ̀lẹ́rìn àbọ̀rọ̀ burúkú pẹ̀lẹ́rìn kọ́ yẹn kí lẹ rí nínú síìnì yẹn ọlọ́pàá ya wèrè ọlọ́pàá ya wèrè l'Akwa Ibom ló ti ṣẹlẹ̀ o ó wà on duty o officer on duty ni o ó kàn déédéé bọ́ aṣọ lọ́rùn ó bẹ̀rẹ̀ sí ní ya aṣọ ọmọ rẹ̀ lọ́rùn ó bẹ̀rẹ̀ sí ní bugi jẹ ẹgbẹ́ yẹn bọ́ sórí express àwọn wo ló ń lé express àwọn wo ló ń sáré tẹ̀lé ṣó ti ń kílíẹ̀ fún yín ẹ̀rọ àwọn tó ń lé abẹ́rẹ́ àwọn tó ń lé àwọn ló ń sáré tẹ̀lé yẹn èrò ojú ayé lóde ọlọ́pàá ya wèrè ọlọ́run ló mọ iṣẹ́ ọwọ́ ẹ̀ nígbà tó wà ní sáfíìsì torí according to ẹni tó ń sọ̀rọ̀ lábẹ́lẹ̀ yẹn ẹgbọ́n tẹ́ni yẹn ń sọ ó jẹ́ kí n rántí classmate mi kan Síkírù ní Orílẹ̀ police station ó burú bíi Síkírù ó burú bíi àpárá ni lọ́n dáríjì mí o torí classmate mi ni àjọ dàgbà náà ni n tó padà gbẹ̀yìn ohun náà lélẹ̀ Síkírù SK gbalagbara ayé ẹ ṣe ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ o ẹ ṣe mẹ́ẹ̀dọ̀ ilẹ̀ ń yọ̀ àwọn kan wá ní ká báwọn pariwo síta wọ́n ní kábíyèsí oníbà ẹkùn wọ́n ló ṣe bẹ́ẹ̀bẹ́ kí náà ṣe ẹ ń béèrè lọ́wọ́ mi ọmọ kábíyèsí oníbà ẹkùn ṣe ìyàwó ẹkùn náwó sà ẹ̀yìn ìyàwó ò ní mẹ́ni ẹ ti mọ̀ wọ́n kábíyèsí oníbà ẹkùn nìyẹn of Lagos tùwálé o àwọn náà wàá ṣe bẹ́ẹ̀bẹ́ fáráàlú wọ́n bẹ̀bẹ̀ ń sìn àwọn èèyàn ẹ já wo tí wọ́n ṣe. Let me draw this money. Okay. Ṣebí wo ti gbé ẹgbẹ́ nǹkan tẹ máa gbé kó tó tán ẹ máa gbé sẹ́gbẹ́ kan bíbẹ̀ yẹn ni ẹ máa fẹ́ pé ti yí ni ẹgbẹ́ nǹkan tẹ fẹ́ gbé ẹgbẹ́ sẹ́yìn ìgbà yẹn. Màmá ní kẹta ló tẹ̀ ẹ́.
ó máa padà yún yín lára pẹ̀lú bẹ́ẹ̀ ṣe ń dùn lé lórí yẹn orí yín máa pé. ṣé o ti gbà wá ti gbà ọ̀rẹ́ là ṣe bí a ti gbà ní kí bí ilé gbé torí pé wọ́n ti ló ti ọ̀sán ìwé kan torí pé wọ́n fẹ́ rí. ṣẹlẹ̀ ìwò oṣù ó bá yí tí bàbá ń bá ẹ̀yàn sọ máa ń gbé ọmọ kábíyèsí oníbẹ̀ẹ̀kùn ló ṣe ìyàwó kábíyèsí wà wò kí làwọn lè ṣe lásìkò tí ìlú le gógógógó tẹ́bi ń pàlú yìí wọ́n bá kó iṣu wọ́n já tírélà iṣu kalẹ̀. ẹ̀yin èèyàn ẹ mọ wá múṣu ṣe pé àwọn prominent people àwọn elite náà máa lọ sí patí yẹn tó máa há iṣu yẹn ní patí bí wà tó bá yín àgbàdo sẹ́yìn ìgbà ni bóyá torí ẹni kábíyèsí wò tí wọ́n ṣe mú iṣu yẹn tó lè dá sí títì ẹ̀yin tẹ́ wà ní títì o ẹ mọ wá iṣu ẹ mọ wá mú kọ̀ọ̀kan ẹ jẹ iṣu ẹ mú mi ẹ jẹ iṣu náà ní ti gbówó lórí kábíyèsí oníbẹ̀ẹ̀kùn ẹ ṣeun gan ni adúpẹ́ ẹ̀pẹ́ òkun ipẹ́ ẹ̀yìn tí ẹ lè rántí àwọn tí ebi ń pa ẹ lè fún wọn ní iṣu pé kí wọ́n lọ jẹ iṣu at least family of 3, 4, 5 wọ́n á sì manage ẹ̀ tó ń bá répo wọ́n á fi jẹ́ bí ò dẹ̀ sípo wọ́n á mú mi sí ẹ sì gbìyànjú o àbí kábíyèsí yóò gbìyànjú ẹ sì gbìyànjú ẹ sì try oníbẹ̀ẹ̀kùn kábíyèsí ẹ mọ nǹkan tá a fẹ́ ẹ mọ orílẹ̀-èdè wa what of tí gbogbo yín bá pera yín tọmọ Yorùbá ò jálì mọ́ ń jìrì kí ló lè máa fà lóòótọ́ Èkó lẹ́yìn wà Èkó náà wọ́n ń jiyàn gbé àbí wọ́n máa jiyàn gbé ni tẹ bá lè pera yín lọ́tún lósì àwọn tí ò tó yín nínú ọba tẹ pè wọ́n bàbá tiwa lẹ́jẹ́ lọ́dọ̀ ta wa ẹ̀yin lẹ mọ̀ first class second class third class fifth class gbogbo class tẹ bá ní tẹ́lẹ̀ pé kábíyèsí Ọọ̀ni Ọ̀jájá Ògúnwùsì olórí ládéládé tẹ́lẹ̀ pa àwọn ọba tó wà ní first class nílẹ̀ Yorùbá tẹ́lẹ̀ pawọ́pọ̀ tẹ́lẹ̀ bàbá Tinubu sọ̀rọ̀ wípé bí bó ṣe ń lọ yìí kò jẹ́ kó máa lọ bẹ́ẹ̀ Yorùbá ò kì í ṣe oníbàárà kì í ṣàtọrọ jẹ náà iṣu tẹ́ fún wọn yẹn mo appreciate yín o ẹ má ṣì mí gbọ́ o ṣé tó bá tún di ọ̀sán ṣe tún máa fún wọn ní mi ṣé tó bá di alẹ́ ṣe máa fún wọn ní mi ṣé iṣu tẹ́ fún wọn yẹn ṣó sanwó skul wọn ṣé iṣu tẹ́ fún wọn yẹn ṣé ó san school fees àwọn ọmọ wọn kò sàn ṣùgbọ́n at that time tí wọ́n ti jẹ iṣu yẹn wọ́n á tẹ̀ tún lè lọ ọ́zù níbòmíì for how long la máa continue báyìí for how long Yorùbá máa tọrọ bárà for how long la máa continue báyìí ẹ jọ̀ọ́ tó bá yẹ òun á wọ ẹ̀yìn náà mo mọ̀ pé gbogbo ẹ̀yin tẹ́jẹ́ bí oníbẹ̀ẹ̀kùn àǹkó yẹn àìmọye èèyàn yóò máa disturb fóònù yín àìmọye èèyàn ló máa tò síwájú ilé yín àìmọye mọ̀lẹ́bí yín ló máa bọ́ àwọn tó súnmọ́ yín wípé ẹjọ́ help àwọn èèyàn mélòó lẹ fẹ́ help olówó kan láàrin tòṣì mẹ́fà
àfàìmọ̀ kó náà má dán lò sí o mo appreciate iṣu tẹ́ ẹ ṣe ìkábíyèsí mo appreciate ẹ o àwọn olówó tó ń ṣe patí tó ń fúnra wọn ní Bugatti àti ẹni tó ṣe birthday ń jọ̀wọ́ lára àwọn pastors tó bí Bugatti àbí kí náà pé mọ́tò tí wọ́n fún wọn ń jọ̀wọ́ ìbáyìí pé wọ́n lè ta mọ́tò yẹn kó káwọn fi já tírélà aṣù bẹ́ẹ̀ ṣe já tírélà aṣù yìí a tó bọ́ àwọn kan fúngbà kan bàbá tó ń fún ní káyọ̀ pásítọ̀ mi ò bínú sóore yín o òkè báyìí lè máa lọ o owó ọ̀dà mẹ́wàá àwọn tó ń san wọ́n lè máa rí san o ṣùgbọ́n kí ni àwọn èèyàn ń contribute sí community àgàgà yìí tẹ́ ẹ jẹ́ èèyàn ńláńlá ńlẹ̀ Yorùbá èyí pásítọ̀ ńláńlá ńlẹ̀ Yorùbá ẹ̀yin àáfàá ńláńlá ńlẹ̀ Yorùbá ẹ̀yin oníṣẹ̀ṣe tẹnu yín tọrọ ńlẹ̀ Yorùbá tẹ́ jẹ́ aṣíwájú ẹ̀yin gómìnà ńlẹ̀ Yorùbá ẹ̀yin aláṣà tó olùdarí nílẹ̀ Yorùbá many of you tẹnu yín tókè kí lẹ̀ ń ṣe ẹ̀yin Afẹ́nifẹ́re what's going on Baba Bode George ẹ ṣì wà lórí 2027 èèyàn mẹ́rin ló máa kú kí 2027 tó yes ikú anybody ló máa kú inevitable kí ní ọ̀pẹ everybody ló máa kú ṣùgbọ́n kì í ṣe pé ebi máa lùyàn pa kì í ṣe pé ebi máa lùyàn pa ebi ti ń lu àwọn èèyàn pa àìmọ̀ èèyàn ti ń kú abẹ́ẹ̀rí ni ẹ bá mi share fídíò ìgbé àwọn bàbá yìí ò rí ẹ bá mi share kókó ààrẹ Lájí Abbas kó wá sọ ìtàn fún wa Ṣakí Ògún òrọ́ké àgbẹ̀dẹ òrọ́ bàtà Ògún òkì ń rọ ike irin lògún máa ń rọ àgbẹ̀dẹ òkì ń rọ bàtà alágbẹ̀dẹ àwọn máa ń ṣe gold àwọn goldsmith náà pẹ̀lú alágbẹ̀dẹ so wọn kì í rọ bàtà goldsmith ni wọ́n á fi gold kan ṣe kan ní wọ́n á mú yẹrí wọ́n á padà sí òka wọ́n á mú òka wọ́n á padà sí yẹrí yẹtí wọ́n ṣe pé Ṣakí Ògún òrọ́ ike àgbẹ̀dẹ òkì ń rọ bàtà ṣùgbọ́n lẹ́ni ìsìn wọ́n ní tíra náà fi so wọ́n fi Ògún bá sílámù Ògún bá sílámù ní Ṣakí Ògún bá ìsìlámù ní Ṣakí mi mọ̀ bóyá ẹ rìn èrò bí mo ṣe ń rìn èrò oh my God kò sí wàhálà kò sí wàhálà àbí kílẹ̀ bí a máa sọ kò sí wàhálà ojú everybody máa bò níbi tá à ń bá lọ yìí ó máa lọ́ǹgì o Ògún gbọ́ ó máa lọ́ǹgì Ìlọrin Àfọ̀njá ó ti di Ìlọrin Gèrè Álímì kò sí wàhálà Ṣakí kí la máa wá pè é sí jàre bàbá nípe ní Ṣakí Ògún òrọ́ké mọ́ ẹjọ́ Ṣakí kí náà máa pè é nísìn bóyá máa yọ Ògún kúrò ńbẹ̀ bóyá tíra òrọ́ké àbí I don't know I am not from Ṣakí but ọmọ Yorùbá ni mí. ṣó yìí kí lè rí sí tẹ́ bá rí sí ẹ̀kọ́ sí comment section èèyàn sọ pé nǹkan ń súyàn ojoojúmọ́ àmọ́ wá bá àmọ́ wá àròjọ́ ni àmọ́ àwa bá lójoojúmọ́ àmọ́ wá àrò ẹjọ́ ni bí ta fẹ́ bá yàrá já sí báyìí mi ò mọ̀ bí ta tún já sí báyìí mi ò mọ̀ Yorùbáwùyí lórúkọ tèmi o Yorùbá ìwọ fi àṣẹ ṣe ti tẹ́tọ̀ pọ̀ lórí show yìí ẹ bá mi kàn sí iléeṣẹ́ Renix ẹ jọ̀ọ́ ẹ bá mi kàn sí iléeṣẹ́ wọn ẹ patronize wọn Ògún ní ògbóyà kìíní kan ṣe yín ni ìgbà ni àwo ni ẹ bá mi kàn sí iléeṣẹ́ Renix nípa olólùfẹ́ ẹ máa rí nípa pé nǹkan ṣe yín lágọ̀ọ́ ara ẹ kàn sí wọn wọ́n máa ṣe background check yín wọ́n á ṣe everything èèyàn kan ò lè gbá yín nílé iṣẹ́ Renix ṣe ti gbọ́ Ọlọ́run bá mi dúró tì yín o àní dààmú o Ṣakí Ògún òrọ́ké àgbẹ̀dẹ òrọ́ bàtà Ṣakí Ògún òrọ́ké lẹ́mọ̀. So if you are seeing me for the first time on this show lórí show yìí I like self appraise o ó kẹ́ pé àwọn show tí mo ṣe lẹ́jọ́ mẹ́ta ó ṣọ́ọ̀kì mi bákan ni
if you are seeing me for the first time, Yorubawuyi lórúkọ mi. Ẹbí jẹ́ kápá sókè. Yorubawuyi lèmi ń jẹ́. I am the one and only Akalolo of Yoruba land. Adáwọn ilẹ̀ Yorùbá ọmọ jọmọ lọ. Abẹni ọmọ ò ṣe é pààrọ̀. Ẹ tó máa pààrọ̀ tí wàá déwájú federal government tó máa sign ni. Ọmọ adéwájú Elédùmarè. Yorubawuyi lórúkọ mi. Yorubawuyi lèmi ń jẹ́ o. See you on my next show. I love you o. Ẹ̀yin mo ṣáàkì ẹ bọ́ta o. Ẹ wá ṣàlàyé fún wa o. Ṣóògùn yín ti ń rọ̀kè ní. Àbí tí a lè fi yọ bàtà. Ẹ jẹ́ ẹ máa lọ. See you on my next show.